lolúkọ sí fọ èjìrẹ́ mú fọ́ ti ṣọ́ṣẹ́rẹ́ ní àbọ̀ngara ẹgbọ́n ṣerú tí a tún a máa fọ́ fún yànṣá nínú olórin ẹgbọ́n ta ló lè jẹ́ kò sí àfi sábàdé sábà tábàjọ́ ń sábà wa kí àyìn olólùfẹ́ mi Táíwò Àjàní mo ní kí n fàsìkò ìran yín létí pé ọ̀rọ̀ díètì náà ní ọjọ́ bí Alhaji Taiwo Àjàní àti Alhaji Kehinde Cellular tá a fẹ́ ṣe ní Define and Defense Center ó jẹ́ kó yé yín pé àwọn jígí alára ìkẹ̀nì kẹrìnlélógún àwọn náà máa ṣagbátẹrù ètò náà ẹ má gbàgbé ẹni ní kò ní dọ́là tẹ́ bá ti rí wa lójó tí bẹ̀rẹ̀ ẹ̀túyàyà pàdé wa lọ́jọ́ Sunday ṣe ẹ ti ra aṣọ jó ẹ ti ra bàtà jó ẹ kó lọ fa lóníróbóróbó gbé sókè ó yá gbé wálẹ̀ òkèlè máa lọ ẹni wálẹ̀ káṣíà. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.